the proof mẹ́ni sọ̀rọ̀ salamu aleykum láti Germany. Wa aleykum salam. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ sá o. Alákọ̀ọ́kọ́ rẹ̀ ni pé mi fẹ́ dá sétò ni mo dẹ̀ ní béèrè kí n tó sọ nǹkan tí mi fẹ́ sọ. Kí ni béèrè yín sá? Cause kí n tó sọ̀rọ̀ ni máa búra lé lórí bẹ́ẹ̀ náà ṣe máa ń búra pé eléyìí kò ń ṣe fọ́ọ̀jì o. Alákọ̀ọ́kọ́ mi fẹ́ béèrè pé àfáà olómi yìí ibo ló wà? Ìkọ̀tún Ègbè. Ìkọ̀tún ló wà. Bẹ́ẹ̀ni. Wàláhì tàláì sùmọ́bì láìláàzì láhùwà ọ̀rọ̀ tí ń fẹ́ sọ yìí tí bá pa irọ́ ó kù mí kọ́ lọ́hùn. Tó. Ṣé ẹnu ọkọ̀ tí mi sọ? Mo ń gbọ́ yín. Ẹni pé mi ń búra ni. Ó kù tí yín bá kọ́ pa irọ́ lọ́hùn ẹni kọ́ lọ́hùn ó kù mí kí Ọlọ́run gbogbo ibi dandan tẹ́yìn náà ṣe máa ń sọ kó bá mi tó bá yẹ pé nǹkan ti fẹ́ sọ tó bá yẹ pé irọ́ ni mi pa o kó rí bẹ́ẹ̀. Tó. Ṣé ẹnu ọkọ̀ tí mi sọ? Náà. Mọ́mì mi tó bí mi ìyá tó mọ́mì mi bí mi gangan ó pè mí ní bóyá last month àbí last 2 months. Okay. Wọ́n nípa àwọn ń lọ ní kọ̀tún yẹn gangan náà ni ọlọ́kùnrin kan wá dá wọn dúró pé àkọ́bí ọmọ àwọn kìnnìkan. Sọ wọ́n ti sọ̀rọ̀ yẹn fún mi mi já wọn kó lórí ẹgbẹ́ ẹ má jẹ́ kẹ́ni kankan ẹ má wàláhì tàláì sọ́mọ́bì láì ó wá di àná ọ̀rọ̀ àná ni ń sọ fún yín o. Wọ́n ní wọ́n ní àfáà kan wà ní kọ̀tún omi lọ́ ló ń lò ọlálágbára omi kìnnìkan wàláhì tàláì sọ́mọ́bì láì làzìláwà. Kí ni mi yẹn wà ń bẹ̀ ni pé ṣe ara àwọn pípù yìí wọ́n ní àwọn agent bíi pé kọ́ máa ti àwọn èèyàn sórí street bíi pé kọ́ máa sọ pé kọ́ máa rìnà sáwọn èèyàn gẹ́tì kan tí mi sọ pé kéèyàn máa fọ́máǹtì yẹn ó ti wà ní kọ́tún yẹn sí yìí o wà láìtàlà ìsúnmọ́ bí láìláìsà ọ̀rọ̀ alẹ́ àná ni mi ń sọ fún yìí wọ́n sì mí gangan lọ pè mí lálẹ́ àná lọ́sọ pé yẹn. Rashidi tí wo mẹ́tọ́ọ̀dì tó ń lò ti dà wọ́n ọmọọṣẹ́ sí goro wọ́n máa bẹ́ẹ̀ polówó kiri ṣo ti gbọ́ ṣo ti pé brọ́dà wa ìbúra ṣolúpọ̀ búra wọ́n tó sọ̀rọ̀ ẹ̀ ṣolúpọ̀ búra àṣírí ẹ̀ ò bò Rashidi ìgbà tí mọ́mí wa sọ pé èèyàn kan wà tó ń jẹ́ olómi pókìtì kí wàá náà ló ṣẹlẹ̀. náà wọn tí ì lọ síbẹ̀ àwọn fẹ́ lọ síbẹ̀ ní bí irú èní ni wọ́n wá sọ fún mi lánàá èmi kàn sọ fún wọn ní pé ìpè irọ́ o ìpè ẹni tẹ́ ń sọ ìgàn pé ṣẹ́nìkan lágbára lórí omi ni Ọlọ́run lọ́ba tó lágbára lórí nǹkan kan ẹni tó bá wọ mi kàn já wọn kó lọ́rọ̀ rẹ̀ pé ẹni tẹ́ ń sọ ìgàn èèyàn bí ni mọ̀ fún mi láti máa lọ pé kí ló ṣe mi mọ̀ rí ni àwọn èèyàn tó wá ń lọ síbẹ̀ ńkọ́ kíníkan mo ní ẹ̀ má wọ̀ rẹ̀ but èmi ò kàn mọ̀ mi kàn fẹ́ mọ̀ bóyá òun náà ni. òun ni Ìkọ̀tún ló wà Ìkọ̀tún ni. wàláì Ìkọ̀tún náà ni mo ti mi wá Ìkọ̀tún náà ni wàláì tàlà ìsúná bí láì làzìláwà. ẹ̀yin èèyàn ṣe ni pé brọ́dà wa yìí búra pé tó bá bá wọn parọ́ o ibi dandan Ọlọ́run kó bá wọn èèyàn kan wá bá wọn sọ fáwọn pé wọ́n bá mọ̀ máa wọn pé àkọ́bí ọmọ kìíní kan Rashidi lè ń polówó àkọ́bí ọmọ ń polówó òróró gbogbo ẹ̀ màmá wa tún wá gbọ́ pé kọ́ni sọ̀rọ̀ Rashidi olómi pókìtì Rashidi olómi pókìtì àní wèrè ni ẹ ìwọ bọ̀bọ̀ yìí ibi dandan Ọlọ́run bọ̀ á bá ẹ ìwọ bọ̀bọ̀ yìí wọn dúró bó ṣe ń yẹpẹrẹ láyé o máa jẹpẹrẹ dọ́run ni o bó ṣe wà Rashidi. ẹlẹ́ẹ̀kejì mẹ́ẹ̀ ni pé àfáàfáà ti wà pẹ̀lú mi ẹlẹ́ẹ̀kejì mẹ́ẹ̀ ni pé tí mo fẹ́ sọ ni pé àfáà Sulaimon Raji àbí ṣé rọ́jí kan ni ṣé mo lè sọ. ẹ sọ̀rọ̀ yín lọ. mi mọ̀ pé àwọn náà wọ́n ń gbọ́ nǹkan tá à ń sọ yìí ẹ béèrè question kan lọ́wọ́ wọn ń jọ yẹn ní pé nínú àsálátù tí ànábì kọ wa àsálátù téèyàn dálẹ̀ èwo ni ṣé náà kan tí mi sọ èwo ni ó yẹ ká ṣe àfáà yẹn ò lè sọ̀rọ̀ mo mọ̀ pé àwọn náà wọ́n máa gbọ́ nǹkan tá à ń tí mi ń sọ báyìí. Rashidi olùkọ́kìtì àṣírí ẹ̀ ti tú o àwa ò lọ sí ilé kéwù ṣé náà kan tí mi sọ àwa ò lọ lé kéwù à ń ṣàfà but àwa ń tẹ̀lé àwọn àfáà onísùnà pé nǹkan tí ànábì sọ tọ́lọ́run sọ lélẹ̀ ṣùgbọ́n irú àfáà yẹn tó wá mú òótọ́ ọ̀rọ̀ tó wá ń da irọ́ bò lójú tí ò lè sọ tó ń jọwọ́ bò tọ́ lójú èmi ò ní kọ́kọ́ dé mi fẹ́ sọ fún òun nìyẹn Ọlọ́run nìyẹn àdàbí tó bá jẹ́ pé kò mú tọ̀rọ̀ lókun tó bá jẹ́ pé ó mú tọ̀rọ̀ yẹn ó ń dawọ́ bò lójú ni òun nìyẹn Ọlọ́run nìyẹn ìwọ nu Ọlọ́run nu ó dàrọ masalam. ẹ ṣe púpọ̀ sá o Rashidi o ti dẹ agent síta wọ́n wá ń bẹ̀ pé customer wọ́n bẹ̀ pé customer ohun tó ń ṣe rèé
òde jẹ́ǹtì síta Rashidi olómi pókìtì àwọn ẹ̀yẹn náà máa lọ dúró city wọ́n lè dúró bus stop kọ́ ní àkọ́bí ọmọ yín ẹ ṣe kíní kan fún o tó ń tọ́ba ní àwọn ọmọ tó ń fẹ́ ṣe ó ní láti lọ bá bàbá wa olómi pókìtì ni Rashidi àṣírí ẹ ti tú salamu aleykum láti ìlú wo lélẹ́yìí. Wa aleykum salaam tó náà bẹ̀rẹ̀ pàtó. ẹ lẹ́sà o. Kweto. àwa nù ní. ẹ sà ẹ jọ lórí àwọn followers wa lèmi fẹ́ sọ̀rọ̀ lórí ìkọ̀tẹ́ fi bẹ̀rẹ̀ ètò lẹ́nu.